Èyí tí mo bára sọ ní òní ni bí a ṣe lo ìgbálẹ̀, ewé efinrin, ewé ewúro tí a bá rí pé bóyá wọn ò fẹ́ràn wa láyè kan. Ṣé mọ̀ pé ìgbà míì wà tó jẹ́ pé wọ́n máa ń da àbìlù síyàn lára. Ìgbà míì wà tó jẹ́ pé wọ́n máa ń sọ̀yàn ní nǹkan burúkú. Ìgbà míì wọ́n lè fi nǹkan burúkú wọ́n lè fi dì mọ́ ẹ. Ìgbà míì dẹ̀ ní ìwọ tó jẹ́ pé aṣọ aláṣọ ló máa ń wò ẹ́, orí aṣọ kan lọ́rùn èèyàn kan lo like ẹ̀ tó jọ́rẹ̀ẹ́ ẹ nínú kó jí mú tàbí kí o ní kó bùn ẹ́ kó náà dẹ̀ gbélé ẹ lọ́wọ́. Ìgbà míì dẹ̀ ní tó jẹ́ pé ibi oúnjẹ ni alátẹnujẹ. Oúnjẹ lèèyàn kan ń jẹ, ìwọ náà bá ní jẹ́ ká jọ jẹ oúnjẹ yìí. O dẹ̀ mọ bóúnjẹ ṣe jẹ́, kò sì síbi ò jẹ́. So irú àwọn nǹkan bẹ́ẹ̀. Kódà níbi aṣọ, kán fún yàn láṣọ, kán bọ́ yàn láṣọ tẹ́ni yẹn ti lò kù. Ìgbà míì wọ́n máa fi ń gba ògo, wọ́n máa fi ń gba kádàrá èèyàn o. Ayé ò ní ṣe wá bó ṣe wù wọ́n. Kí Ọlọ́run kó máa fi ìṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa. Ṣé ẹ rí ewé efinrin òun la máa wá tí ó pọ̀ ní tútù àti ewé ewúro tútù. A wá dà sínú bucket of water. Omi tó bá tó wá wẹ̀ dáadáa. A wá gbó. Tá a bá ti gbó tó ti gbó dáadáa, a wá sẹ́, a yọ gbogbo ìdọ̀tí inú ẹ̀ kúrò. A wá gbé omi wọnú bathroom tàbí ká gbé síta. Ó máa lo 3 hours níbẹ̀. Ṣé wá rí ìgbálẹ̀ tẹ̀lé lọ́wọ́ mi? Ìgbálẹ̀ yìí, èyí tá a ti fi gbálẹ̀ dáadáa ni o. A wá sù báyìí. Tá a bá ti kọ́ sù báyìí, a tó wá túká. A túká lẹ́ẹ̀kan sí. A wá fi ìdí ìgbálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. A fi gbálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta 1, 2, 3. Tá a bá ti wá fi gbálẹ̀, a wá wá èyí tó ga jù nínú ìgbálẹ̀ yẹn tó yọrí síta dáadáa. Gẹ́gẹ́ bí eléyìí nísìnyí, òun ló ga jù. A lè wá méjì, a lè wá mẹ́ta. Àmọ́ kò sí bí a ṣe fi ìgbálẹ̀ gba ìdílẹ̀, a fi ìdí ìgbálẹ̀ gbálẹ̀ tó. Ìkan ó ga ju ìkan lọ nínú gbogbo wọn. Ṣé wá rí èyí tó ga yẹn? Bí àpẹẹrẹ mo kàn yọ ọ̀kan bíbá ẹ̀sìn ni. Èyí tó ga yẹn, ó là wá mú. Tá a bá ti mú, ẹ jẹ́ ká jù sínú omi yẹn. Kó lo 3 hours nínú ẹ̀ pẹ̀lú omi tá a gbé kalẹ̀ yẹn. Kó lo 3 hours. Tó bá ti wá pé 3 hours, ìgbálẹ̀ yìí ẹ jẹ́ ká mú wọnú bathroom, ká tẹ́lẹ̀lẹ̀, ká wá dúró lé lórí, ká wá fi omi yẹn wẹ gbogbo ara. Tá a bá fi wẹ gbogbo ara, má jẹ́ ká fọṣẹ wẹ o. Ẹ jẹ́ ká mú ìgbálẹ̀ yìí ká wá yan lẹ́ẹ̀mẹ́ta nígbà tá a fẹ́ pa ẹ̀fọn tàbí ṣinṣin ẹ̀mẹ́ta. Tá a bá ti yan, ká dà níyàn lórí àwọn ọ̀tá, lórí ìgbésí ayé wa. Ká dà níyàn. Ẹ̀yìn ìgbà yẹn ká wá fi ìgbálẹ̀ yìí ká tó fi wá gbá gbogbo omi tá a fi wẹ̀ nínú bathroom ká gbá. Tó àpá gbá sọ̀rọ̀ mi yé. Omi wà lẹ́lẹ̀ lọ sílẹ̀ ṣáà gbá ilẹ̀. Sọ̀rọ̀ mi yé. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ̀yin fi yókù lẹ̀ fọ́lọ́run. Àdúrà gbogbo Ọlọ́run ní fi wálẹ̀. Ẹ̀rí kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ṣe bẹ́ẹ̀. Tó bá fẹ́ ṣe fún ìyàwó ẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ ni. Ẹ má lo omi kan náà. Ẹ má dẹ̀ lo ìgbálẹ̀ ẹyọ kan. Ọ̀rọ̀ mi jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí mi ń jẹ́. Tó bá dìgbà míì, á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkù fún wa lọ́pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi tàṣẹ àti èyí tàṣẹ torí pé ìta àti sí ó pọ̀ ju ìta àti sí lọ. Ó dàbọ̀.